um àwọn ẹ̀dá kan ń bẹ tí orí mọ̀ọ́mọ̀ ṣàdá tí wọn ò sì wọ́pọ̀ nílé ayé tá a lájọ wà nínú ẹ̀ yìí. Irú àwọn èèyàn báyìí ẹ̀ẹ̀kan péré ni wọ́n máa ń jẹyọ láàrin ọgọ́rin ọdún 100 years. Bí wọ́n bá jẹ́ ẹyọ kan, a ò ní rí irú wọn lásìkò tí wọ́n bá ń lo sáà lọ́wọ́. Bí wọ́n bá wá pé méjì lásìkò kan náà, wọ́n máa ń sábà jẹ́ orogún láàrin ara wọn. Ìyẹn ni pé rivalry ó máa ń jẹyọ láàrin àwọn méjèèjì. Oríṣiríṣi ni wọ́n pọ̀ káàkiri tó jẹ́ pé ẹ̀yin gan pàápàá ẹ lè tọ́ka sírú wọn. Àpẹẹrẹ irú èèyàn bẹ́ẹ̀ ìní gbajúgbajà olóògbé Gbénga Adébóyè tó jẹ́ ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò nígbà ayé rẹ̀. Gbénga Adébóyè kú tipẹ́tipẹ́ àti ìrí ẹnìkankan tó dàbí rẹ̀. Lára rẹ̀ ni olóògbé Dr. Síkírù Àyìndé Barrister. Ẹ̀sìnkẹ́ Agbájélọlá kú àti ìrẹ́ nìkankan tó dàbí rẹ̀. Ó kàn ń súnmọ́ ni, wọn ò lè jọ Dr. Síkírù Àyìndé Barrister. Ibi tẹ́ ẹ bá wà ilẹ̀ rẹ̀ ni o. Ẹ jẹ́ ká wá tọ́ka àwọn bíi méjì kan lásìkò yìí tó jẹ́ pé àwọn nǹkan kọ̀ọ̀kan ń ló dàbí pé ó pamọ́ pọ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí tó fi mú wa tá a fi sọ̀rọ̀ díẹ̀díẹ̀ nípa wọn. Àwọn méjì tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà. Àwọn méjì àkọ́kọ́ gbajúgbajà agbábọ́ọ̀lù tó jẹ́ pé káàkiri àgbáńlá ayé ni wọ́n ti mọ̀ wọ́n. Kódà wọ́n fẹ́ẹ̀ mọ̀ wọ́n ju ààrẹ orílẹ̀-èdè kankan lọ. Ẹni àkọ́kọ́ Cristiano Ronaldo CR7 ọmọ bíbí orílẹ̀-èdè Portugal ni. Ẹni èkejì Lionel Messi ọmọ bíbí orílẹ̀-èdè Argentina ni. Gbajúgbajà agbábọ́ọ̀lù ni wọ́n tó jẹ́ pé àwọn méjèèjì náà ní láti ọdún yìí wá. Ẹ̀sìn yẹn lé ní àwọn ẹnì kejì ní gbajúgbajà òǹkọrin fújì táyé mọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder. Ẹnì kejì rẹ̀ King Dr. Saheed Osupa Akóredé Mandator. Àwọn wọ̀nyí tá a dárúkọ yìí, iṣẹ́ tí wọ́n yàn láàyò lásìkò tí wọ́n ń bẹ a lè rí irú wọn, a lè rẹni tí ó dàbí wọn. Ẹ jẹ́ á sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ní ṣókíṣókí nípa ọ̀kọ̀ọ̀kan wọn. Ẹ jẹ́ á kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn gbajúgbajà agbábọ́ọ̀lù káàkiri gbogbo àgbáńlá ayé ni. Cristiano dos Santos Aveiro Ronaldo CR7 ọmọ bíbí orílẹ̀-èdè Portugal ni. Wọ́n bí lọ́jọ́ 5 oṣù kejì ọdún 1985. Cristiano Ronaldo ó kọ́kọ́ gbá bọ́ọ̀lù nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sporting CP ìyẹn ní orílẹ̀-èdè Portugal láti ọdún 2002 títí di ọdún 2003. Ó tàtàpòrò lọ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United lọ́dún 2003. Ó kúrò ńbẹ̀ lọ́dún 2009 kó tó wá darapọ̀ mẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ìyẹn ní orílẹ̀-èdè Spain lọ́dún 2009. Ó kúrò ńbẹ̀ lọ́dún 2018. Ó darapọ̀ mẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Juventus lọ́dún 2018. Ó kúrò ńbẹ̀ lọ́dún 2021. Ó tún padà sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ní ọdún 2021. Ó dẹ̀ kúrò ńbẹ̀ lọ́dún 2022. Ọdún kan péré, sáà kan péré ló lò ńbẹ̀. Ó wá lọ darapọ̀ mọ́ líìgì orílẹ̀-èdè Saudi Arabia, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al-Nassr. Ọdún 2023 tá a wà nínú èyí ló darapọ̀. Ó dẹ̀ ṣì ń bẹ ńbẹ̀ tó dẹ̀ ṣì ń jayé ọlọ́ba. Cristiano dos Santos Aveiro Ronaldo CR7. Cristiano Ronaldo tá a bá ń sọ̀rọ̀ nípa gbajúgbajà agbábọ́ọ̀lù kò sí gbẹ́nusọ̀n fún o. Ẹni tó mọ ohun tó ń ṣe dáadáa ni, tó sì jẹ́ pé gbogbo ayé ni wọ́n nífẹ̀ẹ́ Ronaldo. Ta ni ò fẹ́ wo Ronaldo? Tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn gba agbábọ́ọ̀lù tó dáa jùlọ káàkiri àgbáńlá ayé, ẹ jẹ́ á mú Ballon d'Or, ìyẹn àmì ẹ̀yẹ eléyìí tó gáyàtà tí ìwé ìròyìn àtìgbàdégbà kan láti orílẹ̀-èdè France tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀. Ballon d'Or ó gbajúgbajà o. Ẹ̀ẹ̀márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni Cristiano Ronaldo ẹni ó ti gba Ballon d'Or tó sì jẹ́ pé kò ságbábọ́ọ̀lù tó ṣe bẹ́ẹ̀ rí àfi Lionel Messi tó tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ á tún wá sọ̀rọ̀ nípa Lionel Messi tó jẹ́ pé wọ́n jọ ń lo sáà nígbà kan náà. Lionel Messi tó jẹ́ pé wọ́n bí lọ́jọ́ 24 oṣù kẹfà ọdún 1987 June 24 1987. Ọmọ orílẹ̀-èdè Argentina ní í ṣe o. Ẹ jẹ́ á mú láti inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newell's Boys ní orílẹ̀-èdè Argentina lọ́dún 1995 títí di ọdún 2000. Ọdún 2000 ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ni wọ́n rí pé ọmọdékùnrin yìí ó ń gbá bọ́ọ̀lù dáadáa. Ìní wọ́n bá mú wọ inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tí ń bí ó darapọ̀ mọ́ wọn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ó darapọ̀ mọ́ àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ní orílẹ̀-èdè Spain
kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń ṣe kinní ọ̀hún dáadáa láti ọdún 2001 títí di ọdún 2021 ló fi lo dáúlà nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. Ó dẹ̀ ṣe dáadáa púpọ̀. Ọdún 2021 ló kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ó darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG ní orílẹ̀-èdè France. Ó dẹ̀ kúrò ńbẹ̀ lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí kó tó wá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Miami ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ballon d'Or tí Lionel Messi gbà 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ni, kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ rí káàkiri gbogbo àgbáńlá ayé. Ìyẹn ni pé ọ̀gá àgbà ní Lionel Messi, ọmọ orílẹ̀-èdè Argentina ni, kódà ó bá orílẹ̀-èdè rẹ̀ ó bá gba ife ẹ̀yẹ. Kò sí ife ẹ̀yẹ tí Lionel Messi tí ò tí ì fẹ́ gbà. Gbajúgbajà agbábọ́ọ̀lù ni àwọn méjèèjì yìí. Wọ́n jọ ń lo sáà, wọ́n jọ ń lo dáúlà lásìkò kan náà. Cristiano Ronaldo àti Lionel Messi, gbajúgbajà agbábọ́ọ̀lù káàkiri gbogbo àgbáńlá ayé ni àwọn méjèèjì. Ẹni wọ́n jọ ṣe àṣeyọrí tí ò fẹ́ lẹ́lẹ́gbẹ́ jùlọ káàkiri àgbáńlá ayé tá a bá ń sọ̀rọ̀ nípa eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè àgbáńlá ayé. Ife ẹ̀yẹ tí àwọn méjèèjì ti gbà, bàbá ní kàkà ó ti pọ̀ jàǹtìrẹrẹ. Messi ó ti gba 44 44 trophies. Ronaldo ó ti gba 37 35 trophies. Àwọn méjèèjì wọ́n ti mi àwọn tó lé ní ẹgbẹ̀rin over 800 goals. Mélòó la fẹ́ kà ní ìyẹn Adépèlé. Àwọn méjèèjì náà ni wọ́n lo sáà fúngbà tó pẹ́. Wọ́n dẹ̀ ṣì wà lójú ẹ o, bó tiẹ̀ jẹ́ pé àgbà ti ń dé. Ṣùgbọ́n ohun tó jẹ́ ká mú wa gangan ni pé àwọn méjèèjì orogún ni wọ́n jọ máa ń ṣe. Kódà àwọn olólùfẹ́ tá a mọ̀ sí fans àwọn méjèèjì wọ́n pín sọ́nà méjì náà ni. Àwọn kan tẹ̀lé Cristiano Ronaldo, àwọn kan wọ́n tẹ̀lé Lionel Messi. Kódà tó fi mú àwọn tí wọ́n jọ ń gbá bọ́ọ̀lù, wọ́n nífẹ̀ẹ́ kan jù kan lọ bí wọ́n ṣe pín wọn mọ́wọ́ náà nìyẹn. Ṣùgbọ́n láìpẹ́ yìí ẹni Cristiano Ronaldo ló kéde nǹkan kan ní orílẹ̀-èdè Portugal. Ló ti kéde ìpè láti àsìkò yìí lọ kò sí orogún láàrin òun àti Lionel Messi. Ọ̀rẹ́ òun ọ̀rẹ́ làwọn yóò máa jọ ṣe. Lionel Messi àti Cristiano Ronaldo wọ́n ti wá dọ̀rẹ́ báyìí. Wọ́n ní kò síjà, kò sí tamọ́, kò sórogún òwò, kò sí rivalry kankan láàrin àwọn méjèèjì mọ́. Cristiano Ronaldo ló kéde rẹ̀. A dẹ̀ ní ìgbàgbọ́ ìpè Lionel Messi bákan náà ènìyàn ọmọ yóò ṣe rí lọ́dọ̀ tiẹ̀ náà. Àwọn agbábọ́ọ̀lù méjì nìyẹn tó jẹ́ pé lẹ́ẹ̀kan náà èni wọ́n ń dìde sókè, lẹ́ẹ̀kan náà èni wọ́n jẹ́ oríṣàdá, lẹ́ẹ̀kan náà èni wọ́n jẹ́ gbajúgbajà. Ká tún tó ríru wọn á fẹ́ tó 100 ọdún 100 years. Ẹ̀kọ́ lẹ̀ tá a bá wá ní káyà lágbolé orin, pàápàá orin Fuji ní orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀kan pàtàkì ẹni Alhaji Wasiu Alabi Pasuma Wonder, ọmọ Dẹ́tọ́lá fúnra ẹ̀, àbí Alhaji Wasiu Alabi Pasuma Wonder ní ọjọ́ 27 oṣù kọkànlá ọdún 1967. Ẹni ọdún 56 56 years ní Paso lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí. Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá Wasiu Alabi Pasuma Wonder, ọ̀gá ńlá gbogbo Fuji, ìjọba Fuji káàfàtà káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Kò síbi tán ti mọ Alhaji Wasiu Alabi Pasuma Wonder tá a bá ní kàkà bí wọ́n ṣe dúró lágbolé orin Fuji. Ó ń bẹ nínú 3 àkọ́kọ́ bó lẹ ṣe fẹ́ kà á. Alhaji Wasiu Alabi Pasuma Wonder, ògbóǹtarìgì gbajúgbajà òǹkọrin Fuji ni tó dẹ̀ ń ṣe dáadáa. Bákan náà ẹni ọ̀rẹ́ mi nú Alhaji Wasiu Alabi Pasuma Wonder, ṣùgbọ́n tó jẹ́ pé orogún òwò ó fẹ́ẹ̀ sọ wọ́n dọ̀tá tán. Kódà àwọn olólùfẹ́ wọn pàápàá wọ́n pín wọn háwọ́ ni. King Dr. Saheed Osupa, King Dr. Saheed Osupa, ọmọ Okunola láti ilé Ìbàdàn. King Dr. Saheed Osupa ni wọ́n bí ní ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 1969, yẹn ni pé 54 years ẹni Saheed Osupa lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí. Kò sí gbẹnusọ̀hún fún Saheed Osupa ọba orin fún rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa orin Fuji káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Kò síbi tí wọ́n ti mọ King Dr. Saheed Osupa. Saheed Osupa jẹ́ gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin Fuji tó jẹ́ pé ó ti rìnrìn àjò káàkiri ilẹ̀ àgbáńlá ayé. Olówó ni, ọlọ́rọ̀ ni, kò sí gbẹnusọ̀hún fún. Àwọn méjèèjì àti Alhaji Wasiu Alabi Pasuma Wonder àti King Dr. Saheed Osupa ọ̀rẹ́ mi nínú ni wọ́n, ṣùgbọ́n orogún òwò báwo lẹ ṣe rò pé yóò ṣe rí. Ṣùgbọ́n láìpẹ́ yìí ìní King Dr. Saheed Osupa ló lọ sí ilé Alhaji Wasiu Alabi Pasuma Wonder, tí ìyẹn dẹ̀ ń tọ́ka sí pé ó dàbí ẹni pé orogún òwò ó ti tán láàrin àwọn méjèèjì. Ọ̀rẹ́ ẹni wọn yóò máa bára wọn ṣe.
ká tó rírú Alhaji Wasiu Alabi Pasuma Wonder àti King Dr. Saheed Òṣùpá tí wọ́n jẹ́ olórin kan náà tí wọ́n tún wá jẹ́ orogún á fẹ́ tó 100 ọdún kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. King Dr. Saheed Òṣùpá tẹ́lẹ̀ rí yẹn gbajúgbajà ni o, ìlúmọ̀ọ́ká olórin fújì ló náà. Kódà bẹ́ẹ̀ bá ní ẹ fẹ́ pín ẹ fẹ́ yọkù kẹ́tún fi kún, òun náà ó ń bẹ lára àwọn 3 àkọ́kọ́ bó o lè ṣe fẹ́ pín tẹ́ẹ̀ ní rí pín. Àti Alhaji Wasiu Alabi Pasuma Wonder àti King Dr. Saheed Òṣùpá gbajúgbajà olórin fújì làwọn méjèèjì tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Wọ́n lówó, wọ́n lọ́rọ̀, wọ́n ti rìnrìn àjò káàkiri àgbáńlá ayé. Àgbà dẹ̀ ti ń dé, àgbà ti dé àgbà ti ń dé náà ló jẹ́ kí wọ́n fẹ́ jáwọ́ nínú orogún eléyìí tí wọ́n ń bára wọn ṣe. Orogún ò lè gbé ní débì kan o. Ká tó wá rírú àwọn méjèèjì yìí á fẹ́ tó 100 ọdún 100 years torí pé ẹni orí ṣàdá àkàndá ẹ̀dá gbáà làwọn tá a mẹ́nubà yẹn. Cristiano Ronaldo, Lionel Messi, àwọn kan lápá kan, Alhaji Wasiu Alabi Pasuma Wonder, King Dr. Saheed Òṣùpá lápá kejì. Ṣé rí àwọn tá a dárúkọ yìí orogún ni wọ́n tẹ́lẹ̀ o, ṣùgbọ́n báyìí wọ́n ti di ọ̀rẹ́. Àgbà ti ń dé, àgbà ló sọ wọ́n dọ̀rẹ́. Kì í ṣe ọ̀rẹ́ àpàpàǹdodo, ọ̀rẹ́ tòótọ́, ọ̀rẹ́ minú ni wọ́n jọ ń bára wọn ṣe. Ṣùgbọ́n tá a torí ẹ̀ mú wá ni pé àwọn kan ń bẹ tó jẹ́ pé ẹni orí ṣàdá ni wọ́n, àkàndá ẹ̀dá ni wọ́n, àrà ọ̀tọ̀ ẹ̀dá ni wọ́n tó jẹ́ pé ká tún tó rírú wọn á fẹ́ tó 100 ọdún 100 years lókè ìpẹ́. Ìwọ náà gbìyànjú kó ṣe dáadáa nínú iṣẹ́ eléyìí tí ò ń ṣe o. Á jú wa ṣe o. Ẹ lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.